kò ló sí àkóso máa wọ ní o àtúrọ̀ bẹ́ẹ̀ ni o ẹ dàpọ̀ ẹgbà wá o ẹ ṣàánú wá o ẹ mọ̀ jù wọ́n fi ìyá ìjẹ wá gbé o kọ̀ọ̀kan kádà kọ̀ọ̀kan wá. homicide mọ́ ní ìyájọ́ kú ni irú kéèsì sọ ẹ kó kú síbẹ̀ yẹn ni kí ló kan yín lójú tẹ sáré gbé lọ court ẹ láti ṣàlàyé fọmọ Nàìjíríà tó bá dẹ̀ jẹ́ pé mi náà ni ìmọ̀ tí mò ń sọ àbí mo wà carried away by emotion ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ ká mọ̀ kò tá a wà but I tried all I could látàná títí dàárọ̀ yìí I have to talk this is what I'm being made for this is why I'm still living and this is my calling I have to say it the way it is àwọn tó pọ̀ mọ́ wọn wà ń bí they cannot be crying in my presence and I turn my back at them that I'm less concerned irrespective of your dignity irrespective of your level of connections in the society the life matters you took 2 lives ọ̀pọ̀ àyàn méjì lẹ́ẹ̀kan náà ọ̀sọ̀ ìyá ọmọ yẹn di aláìrọ́mọ ẹ̀ mọ́ ọ̀sọ̀ bàbá ìdá aláìrọ́mọ ẹ̀ mọ́ you are now telling us how connected you are this will not move this will not fly we won't take this ọmọ Nàìjíríà kíbi tẹ́ bá ti ń gbọ́ mi jákèjádò àgbáyé chat yẹn nìyẹn o níbo ni manslaughter wà tí mọ́dúrà ò bá lè gbé ó yẹ kí manslaughter lè gbé ẹ̀yin ọlọ́pàá náà lè mú wá gbogbo ìgbà tẹ́ sọ wá dẹni tó mòfin tí mọ́dúrà ò bá lè gbé ó yẹ kí manslaughter lè gbé màmá ẹ máa bọ̀ bàbá ẹ máa bọ̀ ẹ̀yin wọ́n pọ̀ ọmọ yín mò ń gbọ́. èmi ni o ẹgbà mi ọmọ Nàìjíríà o ọmọ mi bọ kọ́ ọmọ Sunday ó ti fi lọ́jọ́ mi wọ́n ti ń bá ṣe físà rẹ̀ àwọn èèyàn ọkọ rẹ̀ láti lọ sí kéde ara ìyá ti jẹ mí o ẹgbà mi o wọ́n ti fọwọ́ ọmọ ẹgbà mi ọmọ Nàìjíríà ẹgbà mi ọmọdé yóò jẹ mí gbé ọmọ ọ̀dọ̀ alámúlámù ń ṣe tí mo fi rà wọ́n nílé ìwé ẹgbà mi ẹ ṣàánú mi o ẹgbà mi o alájí ẹgbà mi ẹ má jẹ yá ọjà mi gbé wọ́n ti fẹ́ fọwọ́ lágbá mi lójú ẹ ṣàánú mi mátà mi kú òǹbí iṣẹ́ nípa ọmọ mi ti kú ìjọta ẹ ṣàánú mi ẹ má jẹ yá ọjà mi gbé alábàárò mi nù olùbàdàmọ̀ràn mi nù ẹ ṣàánú mi ìyà jẹ mí ẹ má jẹ yá mi ó gbé ọmọ ọ̀dọ̀ ló ń jẹ mò ń ṣe mo lè dákọ ọbẹ̀ má lọ béèrè ẹ ṣàánú mi gbèsè mo jẹ débẹ̀. kẹwàá wọn wo obìnrin tí ó sáré gbé kéèsì lọ kóòtù yìí tó kọrú chájì rádaràda ìfẹ́ tó pààyàn méjì obìnrin ló náà o ọ̀sẹ̀ tí ọmọ ibi tí obìnrin kọ̀dí sí bímọ ká tó sọ pé kí aboyún kọ́kọ́ ìdí sí náà o obìnrin ló náà o kò dúró dé DPO rẹ̀ ó ti sáré gbé mọ́tà yẹn lọ kóòtù pẹ̀lú chájì rádaràda yìí nígbà tí mọ́tò méjì gbára wọn tí àwọn tọ́rọ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ sí ò bá lè interpret charge ṣé wọ́n léèyàn ni àwọn ènìyàn sunkún débi òru àná ni mo bá wọn ìyá yìí bí tí wọ́n sunkún tán gbéra yìí lẹ̀ òru àná ni mo bá wọn bẹ̀ you know the funny thing gbogbo recordings tí àwọn family ọmọ tí wọ́n pa tí wọ́n ṣe tí wọ́n fi dé police station ọlọ́pàá gbà lọ́wọ́ wọn ó dẹ̀ delete it from their phone ó gba phone lọ́wọ́ àwọn ẹbí victim ó dẹ̀ delete it kódà ó tún sọ fún wùmọ̀ yẹn pé òun lè lock it up police station ìjẹ́ àpẹ̀mbí texting ground police station testing ground in B. I have nothing against the police, but I have a lot against injustice. Ọmọ Nàìjíríà, àwa ò níbọn o, àwa ò ládàá, ṣùgbọ́n a ní voice. Tí ẹ bá ń pa ohun ọmọ lẹ̀pẹ́ lè pa wọ́n gbé, kò sí tẹ́ lè ṣe fún ọkùnrin tó pa ọmọ yìí tí ó di ẹ̀mí ọmọ wọn, ṣùgbọ́n wọ́n fẹ́ ìdájọ́ òdodo. Bọ́ọ̀lù yóò ṣe pa ọmọ tí ó tún máa ṣe báyìí. Bọ́ọ̀lù yóò ṣe pààyàn tí ó tún máa ṣe báyìí pé kò sí tí ó ṣẹlẹ̀. We won't take this. Ọmọ Nàìjíríà, ẹ dákun. We are calling on Oyo State Commissioner of Police. Ẹ fún wa ní additional charge. Ẹ lè gbé charge mi jáde. Ẹ lè ṣe additional charge. Nígbà tọ́rọ̀ tèmi ṣẹlẹ̀ ń jò ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́kọ́ charge oríṣiríṣi.
ẹ lè kó additional charge gbogbo Agodi tí mò ń pò yìí Agodi Ọlọ́run fẹ́ kí n mọ òfin ká lè mọ tó di aráàlú àti tó tú ni please ẹ lè ṣe additional charge. CP Fẹ́mi Arúlógún. Ó dùn mí pé mi ò tí meet CP Fẹ́mi Arúlógún the new CP CP Fẹ́mi Arúnà ó dùn mí pé mi tí meet yín. I'm welcoming to Oyo State. I'm using this medium to welcome you to Oyo State once again. This is Oriyomi Hamzat. This is what I'm known for. I know you will never condone indiscipline. I know this is not your style. These people have been into this business for long. Please, sir, we have to put an end to this indiscipline. This unprofessional attitude of some police officers. Please, sir, we have to do something about this. I learned you're a very good person. I've made my research. I've conducted a lot of investigation. If you have any new commissioner of police in Oyo State, I will do my investigation, sir. I was made to realize that you are a disciplined officer. You are a very straightforward boss. Please, sir, help us to investigate this. Please, sir, I have communicated the PPRO in Oyo State. Please, sir, do something about this. We are not comfortable with this. We are not satisfied with this. This is injustice. This is cheating. Please, we cannot agree with this charge. Kí ọlọ́pàá gbé charge gidi lọ síwájú adájọ́ kádájọ́ lè dá ẹjọ́ wọn lè gbé charge gidi déwájú magistrate kí magistrate dárú ẹjọ́ yìí a ní kẹ́ lọ tọ́jú máa yẹn sí prison kán fi gbé ẹjọ́ lọ sí high court ni wọ́n wá gbé kéèsì yẹn lọ sí DPP everything based on DPP advice. DPP advice ló máa sọ irú ẹjọ́ tí wọ́n dá fún. Please, we are on this. Please, ìgbésẹ̀ tẹ́gbẹ́ yóò lè jẹ́ kẹ́ tó dáràn lọ bá family tó pa àwọn èèyàn rẹ̀. Fẹ́pẹ́ gbégbèsè gidi yóò lọ bá family. Yóò mọ̀ bí ó ṣe bá wọn sọ̀rọ̀. Wọ́n wá wò pé ọmọ àwọn ti kú ẹjá ṣe báyìí. Ṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí ó jẹ́ kí ẹni tó pààyàn kó tún máa tẹ àwọn tó pa èèyàn wọn lójúmọ́lẹ̀ pé kò sí dẹ́ ṣe. Please do something about this. Bàbá, kí ni ẹ fẹ́ sọ? Kí ni ẹ fẹ́ lórí kú ọmọ yín? Ọmọ Nàìjíríà gbà mí ni o. Wọ́n dẹ̀ kẹ́ dájọ́ òdodo ni o. Ó fọwọ́ ọlá ó fi ń gbà wá lójú ni o. Ọmọ mi mú ọmọ kan bọ̀ wálé ní ọdún ní Sunday tí ń bọ̀ yìí o. Ó ti ṣe físà, wọ́n ti ṣe físà rẹ̀, ọkọ rẹ̀ ti ṣe físà fún un pé báwọn kan mọ́ bá ti ṣe tán kọ́ mọ́ ọ̀bọ. Ọ̀kadà mò ń gún o. Ọ̀kadà mò ń gún o tí mo fi tọ́jú ọmọ mi o. Tí mo fi rán lọ léèwé o. Ìyá rẹ̀ ọmọ ọ̀dọ̀ ni ìyá rẹ̀ lọ ṣe o. Ẹ dákun ìjà lóòjó mo fẹ́ o. Ẹjọ́ nítorí Ọlọ́run o. Ẹ gbà mí o. Agídí ọwọ́ aláwọ̀ fi gbá wa lójú o. Àti ṣe bá léèyàn ní o, ẹ gbà wá o. Àti ní pa léèyàn ní o. Àti ní pa léèyàn ní o. Ẹ fẹ́ sọ kankan. Ẹ mọ̀ bọ̀. Ìdájọ́ òdodo lábẹ́ o. Àti bàbá òde ọ̀yọ́ wá kó òlù sí àkòsí máa wọ ní o. Àti bàbá ẹ̀ ní o. Ẹ dákun ẹ gbà wá o. Ẹ ṣàánú wá o. Ẹ mú jù wọ́n fi ìyà jẹ wá gbé o. Kọ̀ǹkọ̀ kádà. Kòkó wá tẹ̀sẹ̀ lọ́ fi rìn tí ẹ fi pa ọ̀pọ̀ ẹ̀rẹ̀ dákun ẹ ṣàánú wá yọ wá kó lóhùn wàhálà tá ò wá yọ. Ẹ dákun ẹ yọ wọ Nàìjíríà ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún wa sínú ọ̀pọ̀ ní ilé rẹ̀ yọ kúrò ọmọ tèmi náà. Tọ́lá ẹgbẹ́ mi ní ọ̀padà dùn. It's all right. It's all right. It's all right. Àtijẹ́ta náà ti wà lórí ẹkún dìsìn. Àtijẹ́ta ni wọ́n ti wà lórí ẹkún dìsìn. Gbogbo ẹni tí ó bá ní fojú sunkún ọmọ kò ní sọ wípé ẹni tó pa ọmọ ọlọ́mọ òun ó daṣọ bò lásìkò ìgbà náà. Ẹni tí ó bá wò pé òun ó daṣọ bò ẹni tó pa ọmọ ọlọ́mọ òun náà fojú sunkún ọmọ tiẹ̀ náà ni. Tó bá ní káwọn tó ní káwọn tó bí ọmọ kọ́ mọ́ jèrè ọmọ. Oh, náà bímọ náà fojú sunkún ọmọ rẹ̀ ni. This is not done. We cannot take this. Enough of this madness. Enough of this stupidity. Because you have pen. Because you have a seat that the authority has already constituted for you. That is your òdodo. But when you get there, you use that particular position, that particular pen, that particular uniform, that particular seat. Láti máa oppress àwọn kan. Ọlọ́run ò ní gbà. Àwa náà dẹ̀ ní gbà. Ọmọ Nàìjíríà ó dọwọ́ yín o. Ọmọ Nàìjíríà bá ṣe máa jà ní ta fi máa jàre o.
bá ṣe mọ́ bẹ̀rẹ̀ rẹ o tán lórí Yomi Túndé o àmọ́ra rí ṣùgbọ́n àmọ́ra rí tọ́ra àjọ belong sí kankan náà a belong sí grassroots level a belong sí igun aráàlú táwọn kan yàn jẹ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin adájọ́ ẹ̀yin agbófinró ẹ jọ̀ọ́ ẹ bá pera yín o ẹni rẹ pọ̀ nù yín o èèyàn dáadáa pọ̀ nù yín o kí obìnrin tí wọ́n ń pè ní SP Adégbáyọ̀ Wúràọlá Adégbáyọ̀ Wúràọlá Adégbáyọ̀ Wúràọlá ọlọ́pàá tó wà ní testing ground ọlẹ́jọ́ láti jẹ́ lójú gbogbo ọmọ Nàìjíríà ó ní ẹjọ́ láti jẹ́ lójú gbogbo ọmọ Nàìjíríà ìdí tíjọba fi ń sanwó fún ọ ó ní láti rírú kéèsì kó dẹ̀ gbogbo àbí tó yẹ kó gbà eléyìí ṣe traffic offender the man is not a traffic offender please ọ̀rọ̀ yẹ kó di homicide if not murder where is manslaughter God bless you.